àpapọ̀ ìdílé Àjàyí-Vínù ti láǹfààní láti kóra wọn jọpọ̀ sàbísí ayẹyẹ ọdún wọn èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo ọdọọdún tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ èyí tó ń wáyé nílùú Kwẹ́lígàbà ló ti gbéra sọ lọ́jọ́ sí ọjọ́ 17 oṣù ìkarùn-ún ọdún 2026 ńláyé ọdún náà ti wáyé pẹ̀lú ijó àti ayọ̀ àti ìdùnnú lásìkò tí olórí ẹbí náà ń sọ̀rọ̀ bàbá wa Edibona Simon àti gbogbo àwọn tí wọ́n wà ní abẹ́ àkóso ìgbìmọ̀ tó ń darí ètò náà tí lórí ọ̀fẹ́ láti sọ di mímọ̀ nípa àwọn ìgbésẹ̀ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan eléyìí tí àpapọ̀ mọ̀lẹ́bí ọ̀hún ti ń gbé fi kárí orílẹ̀-èdè wa Benin bí àti gbogbo àgbáńláyé látìgbà tí ó ti pẹ́. Ayẹyẹ ijó ìfi àwọn ohun àṣà tó jẹ́ ti àpapọ̀ mọ̀lẹ́bí náà hàn àti sísọ nípa ibi tí wọ́n ti wá pẹ̀lú ìfihàn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan eléyìí tí akọ̀wé àgbà fún ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò ọ̀hún arákùnrin Zanu Kunaso Wasiu bó ṣe sọ di mímọ̀ níbi ayẹyẹ náà. Iná mi dùn gan-an mo gbá bí ká fún kí gbogbo fàmí mi hàn pátá iná mi dùn gan-an ni iná mi dùn mo sì dúpẹ́ ló gbogbo ọmọ ìlú Òfòlí ọdún náà àtọ́ máa ṣe ká máa tọ́ṣe níná àlàáfíà náwó la máa ṣe. Ní ìtẹ̀síwájú ọ̀kan pàtàkì nínú àwọn aṣojú nínú ìgbìmọ̀ tó ṣètò ọ̀hún débi tí ó lápẹ̀rẹ̀ tí gbogbo mọ̀lẹ́bí Àjàyí-Vínù ti láǹfààní láti péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún arákùnrin Zanu Jimoh àwọn náà sọ gbólóhùn ọ̀rọ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe. ìdùnnú lákún ló jẹ́ tí wọ́n lé ẹni ó bá sọ ẹbí nù ó sọ àpò ìyàkọ́ donc ọdún náà ó ń fà ló jẹ́ pé gbogbo àwọn èkó ìmọ̀ra wọn tẹ́lẹ̀ wọ́n ń fà ni wọ́n mọ̀ra wọn donc àǹfààní lákún ló wọ̀ nínú ẹ̀. lákòótán ọ̀gbẹ́ni Zanu Ọlátúnjí Kọ́dúrì àwọn náà tún sọ gbólóhùn ọ̀rọ̀ lórí bí ayé ọ̀hún bó ṣe máa ń wáyé àti bó ṣe kan ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwárẹ̀ kó tó di pé Orísun gangan ni wọ́n padà wá sí ìlú Kwẹ́lígàbà láti wá sàmì sí ayẹyẹ ọdún náà. ètò ní inú ẹ wá dùn inú ẹ wá dùn gbogbo àwọn àgbè àwọn tó ń gbé àgbè inú ẹ wá dùn fọlé àríwọ̀n wọ́n wá sí tẹ́rẹ̀ náà so omise jẹ́ kan nínú bureau national láti commune d'Àjáwárẹ̀ náà. eléré alápàlà tí wọ́n ń pè ní lékelèké ló da ìlú bolẹ̀ ńbẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ eléré ìbílẹ̀ àtàwọn lẹ́ẹ̀kan ni ó fi ara hàn ńbẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni àwọn ẹgbẹ́ òṣèlú tí ó yọjú bíi aṣojú honorable Abiose Razaki tí ó sì ńbẹ̀ aṣojú honorable Albertine Asekidana àti olóyè Mukaram Bankole táwọn náà láǹfààní láti yọjú síbi ayẹyẹ náà. ìwọ̀n máa ń jẹ́ ìpìlẹ̀ gbogbo ọdún Fọlí ká máa ṣe mọ̀ mi mọ̀ ẹ́ pẹ́ bí wa bá fún dára sí là fún ní ìfọ̀kànbalẹ̀ Fọlí ká pàdé ká ríra wa ká ṣàjọyọ̀ ká ṣe ẹbí ká ṣọdún mọ̀ mi mọ̀ ẹ́ ẹbí náà kò ní bàjẹ́ o collectivité náà kò ní bàjẹ́ ìlú Kwẹ́lígàbà pátápátá kò ní bàjẹ́. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.